dókítà sọ fún ilé ẹjọ́ pé òun rà mí kọ̀ọ̀kan pé bóyá wọ́n lù bàbá wọn pa. Àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. Ẹ káalẹ́ o, ẹni àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ tó ń wá sójú wòrán láti kàn ní alálùbáríkà tó jẹ́ tọmọlúwàbí tá a mọ̀ sí Yorùbá Broadcasting Network YBN lórí ayélujára lórí òpó tẹ́tí lè máa wò ó. Àwa la jí ṣe bí Ọ̀yọ́ tó jẹ́ pé ó ń mú ròyìn wá sójoojúmọ́ fún yín láti wò ó láti mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ìròyìn tó jáde lónìí. Àìsàn ibà lásà ti gba ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n jẹ́ 152 lórílẹ̀‐èdè Nàìjíríà níwọ̀n oṣù 5. Iléeṣẹ́ ọlọ́pàá ti kó àwọn 8 lọ sí ilé ẹjọ́ o fún pípera wọn ní ohun tí wọn ò jẹ́. Níbo ló ti ṣẹlẹ̀ ẹ mọ̀ gbọ́. Mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé nínú ojú ọ̀nà Àbújá sí Kaduna ṣe ìwọ́de alágbára nílùú Àbújá lónìí. Kí ni wọ́n ń bèrè ẹ mọ̀ gbogbo ẹ̀ tá a bá dé padà. Lórí ìpànìyàn, iléeṣẹ́ aláṣẹ ti kìlọ̀ lórí gbígbẹ̀san o tó lè dárúgúdù sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọwọ́ ọlọ́pàá tún ti tẹ àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 ní ìpínlẹ̀ Ògùn. Ilé ẹjọ́ ti pa láṣẹ fún MC Olúọmọ ìpínlẹ̀ Èkó àti àjọ àwọn ọlọ́kọ̀ èrò tí a mọ̀ sí NURTW kí wọ́n yé gbàwọ́ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀. Ọkọ̀ òfurufú tí wọ́n rí lójú òpópónà lẹ́kọ̀ọ́ kò jálulẹ̀ o. Àjọ FAN ló sọ̀rọ̀ síta. Ṣèyí Mákindé wọlé ètò ìdìbò abẹ́lé láti díje dupò gómìnà fún sáà kejì nínú ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà Ṣẹ́gun Ṣóhùnmí òun náà borí ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ìròyìn àtàwọn míì làkú wá fún láṣàlẹ̀ tòní. Ẹ jẹ́ lọ sókè lọ́hùn tá a bá dé padà ẹ mọ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Olúmáyọ̀wá Àbàjìgín lóníròyìn fún tàṣàlẹ̀ tòní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìjẹ́jọ́ tó ní ṣe pẹ̀lú ikú Adégòkè Timothy tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ OAU tó wà ní Ilé-Ifẹ̀ yìí tí ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú ilé ìtura Hilton ti Abdulrahman Adédoyin ó tún ti wáyé lónìí ní ilé ẹjọ́ gíga tó wà ní Òṣogbo. Ó yẹ ẹ gbọ́ kí ẹ sì wo fọ́nrán àgbálò àgbábọ̀ ìjẹ́jọ́ náà. Adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Chief Judge wa wọ́n gbọ́rọ̀ lẹ́nu dókítà Sylvester Ojo. Wọ́n wá sọ nǹkan tó jọ wọ́n rí nígbà tí wọ́n wo ara olóògbé. Dókítà sọ fún ilé ẹjọ́ pé òun rà mí kọ̀ọ̀kan pé bóyá wọ́n lù bàbá wọn pa, ṣùgbọ́n ó lóun ò lè sọ pàtó èèyàn kan tó fa sábàbí. Ìkan lára àwọn tó ń jẹ́jọ́ ó sọ fún ilé ẹjọ́ lónìí pé òun wà níbi iṣẹ́ lọ́jọ́ 6 àtọjọ́ 7 oṣù 11 lọ́jọ́ tí olóògbé tó ṣaláìsí. Adájọ́ àti gbogbo agbọ́rọ̀ lẹ́nu nígbà ó ṣe tán àwa béèrè àwọn ìbéèrè lẹ́nu lọ́la lágbára Ọlọ́run. Àwọn ọ̀rẹ́ wa tó kù wọ́n máa bí láwọn ìbéèrè kọ̀ọ̀kan náà ibi tá dé rẹ̀. Olúwatóbilọ́ba Dáramọ́lá ló ń jábọ̀ fún ìkànnì Yorùbá Broadcasting Network. Ẹ káàbọ̀ padà. Bóyá ṣe ìbẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ni ẹ̀yẹn tẹ subscribe button yẹn kí ẹ sì tẹ aago tí ń bẹ lókè láti máa rí ọ̀hún lóòrèkóòrè nígbà tí àwọn ètò wa àti àwọn ohun tí a mú wá lọ́lọ́kan òjọ̀kan níròyìn àti létò tó bá ti ń wá sójú wòrán yín. Bákan náà ẹ lè fóònù ránṣẹ́ sí wa àbí kẹ́ darapọ̀ mọ́ wa nípa títẹ YBN sórí nọ́mbà tẹ̀ ń wò
lójú amóhùnmáwòrán yín. wàyí o ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. lára àwọn ìròyìn tó tún ṣẹlẹ̀ lónìí gangan níbi iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ṣàkóso ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí fan wọ́n ti sọ̀rọ̀ lórí ọkọ̀ òfurufú kan o tí wọ́n rí lójú òpópónà ní ìpínlẹ̀ èkó. èròǹgbà àwọn ènìyàn ni wípé ọkọ̀ òfurufú náà jálulẹ̀ ní alẹ́ àná tí ṣe ọjọ́ ìṣẹ́gun. ọkọ̀ òfurufú náà tí ìyá apá méjèèjì tó ti yọ sọnù ni ó dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀ lójú òpópónà ìkẹjà sí agége. àjọ fan tó wọ́n sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ayédèrú ni ìròyìn náà wípé kò sí ìjákulẹ̀ ọkọ̀ ọ̀hún bí kò ṣe wípé ọkọ̀ òfurufú náà ló jẹ́ títẹ nìkan tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti tà fún ẹlòmíràn tí wọ́n sì ń gbé lọ sí ibi tí wọ́n fẹ́ gbé lọ sí. ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Daniel Dekio tó jẹ́ kan lára àwọn òṣìṣẹ́ fan ló sọ̀rọ̀ lórí ayélujára abẹ́yẹfò ẹ̀ tá a mọ̀ sí Twitter. mọ̀lẹ́bí àwọn èrò ọkọ̀ reluwé tí wọ́n jí gbé ní ojú ọ̀nà Àbújá sí Kaduna ni wọ́n ṣe ìwọ́de alágbára kan nílùú Àbújá lónìí. òní ní ìgbà àkọ́kọ́ tí àwọn mọ̀lẹ́bí àwọn èrò tí wọ́n jí gbé nínú ọkọ̀ ojú irin láti Àbújá sí Kaduna yóò máa ṣe ìwọ́de ìfẹ̀rúnú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ibi náà. ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ọjọ́ 28 oṣù kẹta ọdún yìí níbi tí àwọn onísùnmọ̀mí ti dá ọkọ̀ ojú irin náà dúró tí ó sì jẹ́ pé wọ́n gba ẹ̀mí àwọn ènìyàn 8 tí àwọn tí ó lé ní 26 tí wọ́n fara kááṣá tí wọ́n sì jí ọ̀gọ̀rọ̀ gbé lọ. àwọn mọ̀lẹ́bí náà wá sọ pé ìwọ́de yìí ló wáyé lónìí gangan nígbà tí àwọn onísùnmọ̀mí ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìlérí pẹ̀lú ìpè láti máa pa àwọn mọ̀lẹ́bí àwọn tó wà ní akóló wọn tí ìjọba àpapọ̀ tí wọn ò bá ṣe ìfẹ́ àwọn. wọ́n wá ń rọ aláṣẹ Muhammadu Buhari àti àwọn ọ̀gá nílé iṣẹ́ ológun pẹ̀lú àwọn àjọ àgbáyé láti bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti gba àwọn mọ̀lẹ́bí wọn sílẹ̀ lọ́wọ́ àwọn onísùmọ̀mí ajínigbé ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wọ́ àwọn 8 lọ sí ilé ẹjọ́ fún píparọ́ láti pe ara wọn ní ọmọ ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lónìí tí ṣọjọ́rú ti kó àwọn 8 kan tí wọ́n ń pera wọn ní nǹkan tí wọn ò jẹ́ lọ sí ilé ẹjọ́. àwọn tí wọ́n mú náà ni Akpan Joel tó jẹ́ ọmọ ọdún 21, John Johnson ọmọ ọdún 21 bákan náà, Busayo Akínọlá ọmọ ọdún 23 àti Simeon Anthony tó ń jẹ́ ọmọ ọdún 43. bákan náà ni wọ́n mú Adamu Sani ọmọ 30 ọdún, Cyril Ogbe ọmọ ọdún 27, Godfrey Agba ọmọ ọdún 36 àti Benjamin Aki tó ń jẹ́ ọmọ ọdún 29. àwọn olùjẹ́jọ́ tí wọn ò sọ agbègbè tí wọ́n ti wá ṣùgbọ́n tí wọ́n wà ní ilé ẹjọ́ magistrate àgbà tí ó wà ní agbègbè Yaba ní ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn ò jẹ̀bi pẹ̀lú àlàyé ṣùgbọ́n ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ASP Rita Moma ló sọ níwájú ilé ẹjọ́ pé àwọn olùjẹ́jọ́ náà ní ọwọ́ tẹ̀ ní àwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Èkó tí ọwọ́ sì bà wọ́n pẹ̀lú aṣọ ológun lọ́rùn wọn gbágbágbá bí wọ́n ń pera wọn ní òṣìṣẹ́ ológun orí ilẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lábẹ́ òfin tí ìjìyà ẹ̀ sì jẹ́ ẹ̀wọ̀n ọdún 3 ó kéré tán o. níbẹ̀ ni ẹni tó jẹ́ adájọ́ arábìnrin Adéọlá Adédayọ̀ ó gba onídùúró wọn nípa sísan ẹgbẹ̀rún lọ́nà igba 200,000 àti àwọn èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa dúró láti bu ọwọ́ lu ìwé. bákan náà ìpínlẹ̀ Ògùn ìròyìn ilé tí ń jẹ́ kó di mímọ̀ yìí pé iléeṣẹ́ ọlọ́pàá tún ti ráwọ́ tó àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 ní ìpínlẹ̀ Ògùn ní ìtẹ̀síwájú láti dẹ́kun ìwà ibi àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tún ti ráwọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 tuntun míì tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí a mọ̀ sí ẹyẹ confraternity tí wọ́n ń da àlàáfíà ìlú láàmú níbi tí wọ́n ti ń ṣe ìpàdé wọn láti tún lọ ṣe àkọlù sí àwọn ẹgbẹ́ mìíràn. àwọn afurasí náà ni wọ́n ti ń dárúkọ wọn gẹ́gẹ́ bí Oríyọmí Bánkọ́lé tí gbogbo èèyàn mọ̀ sí Autumn, Ọ̀dẹ́dínà Sodiq, Ṣọfọlá Ayọ̀dèjì àti Adélàwà Ayọ̀ ni wọ́n mú ní àwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ bíi Òkè Làǹtòrò àti agbègbè tí wọ́n pè ní Technical College Lẹ́mẹ̀ nílùú Abẹ́òkúta. lẹ́yìn tí ìròyìn ti tó àwọn ọlọ́pàá létí wípé wọ́n fura sí wọn pé wọ́n ń ṣe ìpàdé lọ́wọ́ ní ẹni tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Lanre Bankole ti pàláṣẹ fún CSP Ṣọ́bìyí Olúwatósìn tí ó ń lé iwájú fún ikọ̀ tó ń gbógun ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n sì kọlù wọ́n lákọ. àwọn ikọ̀ náà ya lù wọ́n ní nǹkan bíi aago 8 alẹ́ àná tí wọ́n sì bá àdá, àáké àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ àwọn wọ̀nyí.
ìròyìn tí ọwọ́ mi tún tẹ̀ ló mú mi lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun o níbi tí ìròyìn ti ń jẹ́ kó níwọ̀n pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bẹ ní Ìrè wọ́n máa ti ṣe gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe ẹ̀rọ tí yóò máa ṣe àfisílẹ̀ orúkọ àwọn olùdìbò gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó wà ní Ìrè ọ̀mọ̀wé Wòye Ọláníran tí ó kéde ẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ òun ti ṣe àwọn iṣẹ́ àkànṣe ńláńlá kan òun tó jẹ́ wípé ó lè bẹ̀rẹ̀ sí ní mú owó wọlé fún ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní wọ́n ṣe ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń lò láti fi gba orúkọ àwọn olùdìbò sílẹ̀ Ọláníran tó ń sọ̀rọ̀ yìí fún àwọn akọ̀ròyìn níbi tí wọ́n ti ń palẹ̀mọ́ ayẹyẹ ìkàwé gboyè ẹlẹ́ẹ̀keje ti ilé ẹ̀kọ́ náà ní Òṣogbo lánàá ti ṣọjọ́ ìṣẹ́gun ó ṣàlàyé pé ẹ̀rọ ìgbàlódé yìí yóò máa ṣe àyẹ̀wò káàdì ìdìbò ó jẹ́ àkànṣe tí àwọn akẹ́kọ̀ọ́ òun ṣe tí wọn yóò máa ṣe àfihàn ẹ̀ láìpẹ́ nígbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ ìkàwé gboyè tí àwọn yóò sì gbé lọ síwájú àjọ INEC fún àyẹ̀wò àti ìbáṣepọ̀ onídàgbàsókè tó dánmọ́rán láti máa mú àwọn nǹkan kan wọlé fún ilé ẹ̀kọ́ ọ̀hún. Ìlú Ìbàdàn ni mo kalẹ̀ sí níbi tí ilé ẹjọ́ ti fi ọkùnrin kan sẹ́wọ̀n lórí ẹ̀sùn wípé ó fipá bá ìyàwó ilé ṣepọ̀ nílùú Ìbàdàn. Ilé ẹjọ́ magistrate tó fìkàlẹ̀ sí Ìyágànkú nílùú Ìbàdàn lónìí ti ṣe ọjọ́rú ti ní kí ọkùnrin ọmọ ọdún 31 kan Mosúnmọ́lá Azeez kí wọ́n lọ tì í mọ́ ọgbà àtúnṣe tá a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n èyí tó wà ní Agodi fẹ̀sùn wípé ó fi tipátìkúùkù bá ìyàwó ilé kan ṣe yùnkẹ́yùnkẹ́. Olùjẹ́jọ́ náà tí wọn kò sọ agbègbè tí ó ń gbé ni wọ́n fi ẹ̀sùn kan kàn wípé ó fipá bá ní lò pọ̀ tí ó sì dé iwájú ẹjọ́. Ẹni tó wá jẹ́ adájọ́ magistrate náà arábìnrin Munirat Giwa Babalọ́lá ni ó kọ̀ láti gba ìṣìpẹ̀ ọkùnrin ọ̀hún àti gbogbo awuyewuye tí wọ́n sọ wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ó ní kí wọ́n lọ fi pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní Agodi tí ó sì sún ìgbẹ́jọ́ ẹ̀ síwájú sí ọjọ́ 1 oṣù kẹjọ. Àwọn ènìyàn tó jẹ́ 52 ni wọ́n ti jẹ́ Ọlọ́run nípè sí àìsàn ibà lásà tí ó bẹ́ sílẹ̀ láti oṣù kìíní ọdún yìí gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣàkóso àìsàn àti àjàkálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí NCDC bí wọ́n ṣe fi léde. Gẹ́gẹ́ bí àjọ NCDC ṣe sọ àwọn tí ó jẹ́ 273 273 ni wọ́n ti fara kááṣá àìsàn yìí tí wọ́n sì ti wà ní àwọn ilé ìwòsàn jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Àwọn òṣìṣẹ́ elétò ìlera 51 ni wọ́n fara kááṣá àìsàn náà bákan náà. Àtẹ̀jáde yìí ni ìròyìn jẹ́ kó di mímọ̀ pé wọ́n rí àkọsílẹ̀ yìí ní ìjọba ìbílẹ̀ 95 ní àwọn ìpínlẹ̀ 23 tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Ondo ló ní àkọsílẹ̀ tí ó ga jù tí ó ní 28 nínú 100 tí ìpínlẹ̀ Edo sì ní 25 tí ìpínlẹ̀ Bauchi látòkè ọya tí àwọn sì ní 15. ẹ wò ó kí dùn kó pọ̀ ṣí ń bá ẹ lọ bẹ̀rẹ̀ kò ní jù bá ẹ lọ láṣálẹ́ tòní nínú àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ èyí tó ti wá sójú wòrán láti ìkànnì alálùbáríkà ọmọlúàbí Yorùbá Broadcasting Network YBN. ẹ lè darapọ̀ mọ́ wa lóòrèkóòrè nípa títẹ̀ subscribe button ẹ tẹ aago tí ń bẹ lókè láti máa rí wa wò torí ìkànnì tá a wà yìí ló ń ṣe ìgbélárugẹ àṣà èdè àti àwọn tó jẹ́ ti ìbílẹ̀ ní èdè Yorùbá. Ìpàdé wa bí oyin Olúmọ̀ràn Àbàdìgín ló ti mú ìwà sójú wòrán láṣálẹ́ tòní. Oorun ayọ̀ la ó sùn.